nílẹ̀ Yorùbá àìkí àwọn oníṣẹ́ ọwọ́ bí a ṣe ń kẹ́ni tó lọ sọ́jà àbí ẹni tó ń ṣe ìnáwó. Ẹ jẹ́ jọ ṣàyẹ̀wò bí a ṣe ń káwọn oníṣẹ́ ọwọ́ nílẹ̀ Yorùbá àti bí wọ́n ṣe ń dáhùn. Àkọ́pẹ́ ìgbà àárọ̀ o, ìdáhùn ògò á gbè ọ́. Ọdẹ àrùnpa o, ìdáhùn ògùn á gbè ọ́. Amọ̀kòkò àmọye o, ìdáhùn ìyámọ̀kò á gbè ọ́. Onídìrí ojú gbooro o, ìdáhùn òòrè á yà. Alágbẹ̀dẹ àrọyè o, ìdáhùn àṣẹ o tàbí kí wọ́n fi ọmọ owú kí wọ́n fi dá wa lóhùn. Apẹja ọwọ́ adẹ o, ìdáhùn àṣẹ. Àgbẹ̀ àròkọ bọ́dúndé o, ìdáhùn àṣẹ. Babaláwo oníṣègùn là ń kí báyìí wípé àbọrúbọyè o, ìdáhùn àbọ̀ ìbọn ṣiṣẹ́. Àwọn iṣẹ́ wo lẹ̀yin mọ̀ tó jẹ́ iṣẹ́ ilẹ̀ Yorùbá? Ẹ sì mọ bí wọ́n ṣe ń kí wọn àti báwọn oníṣẹ́ ọwọ́ yìí ṣe ń dáhùn. Ẹ dákun tẹ́ ẹ bá mọ̀ wọ́n yàtọ̀ sáwọn èyí tí mo ti sọ yìí, ẹ kọ sábàlá àríwísí ní comment. Àmọ́kẹ́ ọmọ bàbá abílí onílù ni èmi ń jẹ́. Ẹ dákun ẹ fi fọ́nrán yìí ṣọwọ́ sí àwọn ẹlòmíì ká jọ kẹ́kọ̀ọ́ ire o.